ó ń díṣẹ́ yẹn lọ́wọ́ láwọn ibi ẹ̀ má ti pè wá nísìn Olúwa bùkún fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ mo ní tó bàbá yìí ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ Ọlọ́run tọkàntọkàn ló fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n ní ìkóríta tó bára ẹ̀ ìkóríta tí bàbá yìí bá rẹ̀ ó jẹ́ wípé àìní pọ̀ fún àìní ó pọ̀ fún gidi gan nínú ìrìn àjò ìgbé kìrìsìtẹ́nì rẹ̀ àìní ńlá pọ̀ fún àti jẹ àti mu kò rọrùn àti jẹ àti mu kò rọrùn fún ẹni tá à ń wí ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n gbàdúrà wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ wọ́n ní Olúwa kí ló yọ ìránṣẹ́kùnrin lẹ́nu tó jẹ́ pé tá a bá lọ pàdé àádáwó fún un ni tó jẹ́ wípé nígbà tóun náà bá tún wá sí ìpàdé tá a bá lọ kí n lé ipò tá a bá àátún dáwó fún un ni ìránṣẹ́ Ọlọ́run yẹn tó gbàdúrà fún yẹn bàbá àgbàlagbà ni bàbá ilé 100 kan tó kú àwọn náà ti kú láyé wọ́n wá gbàdúrà wípé Olúwa kí ló ń dà láàmú wọ́n lọ́lọ́run sọ fún pé Ọlọ́run sọ fún àwọn wípé bó ti wà yẹn kò lè níláárí wọ́n ní kò lè níláárí wọ́n wá bèrè pé Olúwa kí ló dé ó ń ṣiṣẹ́ rẹ̀ ó jẹ́ alákìkanjú ó ní torí pé ẹ̀jẹ̀ tó bí ẹ̀jẹ̀ kẹ́nimọ́ nini pé ẹ̀jẹ̀ tó bí wípé ẹ̀jẹ̀ kẹ́nimọ́ nini òun Ọlọ́run ló sì fi ẹ̀jẹ̀ yẹn náà gégùn pé kò sẹ́ńtì bí láti inú ìran yẹn tí ó rọ̀wọ́ mú tí ó mókè láyé Olúwa kí la lè ṣe tí ọ̀rọ̀ rẹ̀ ó fi lójútùú Ọlọ́run ní kò sí àfi tóun Ọlọ́run bá pààrọ̀ ẹ̀jẹ̀ àfi tí òun bá pààrọ̀ ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bá volunteer wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Olúwa pààrọ̀ ẹ̀jẹ̀ ìgún tí ń bẹ lára yìí bá a mú kúrò wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n gbà jọ́ kínní jọ́ kejì ayé ìgbà tá à ń wí ayé tí àkókò tí ìfẹ́ wà ní àkókò tí wọ́n máa joyè takú ti Jésù ni kì í ṣe ayé ìsìn tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n wá ìrànwọ́ lọ sí other side tí ò sì fẹ́ mọ́ tó yẹ pé ẹni tó ń rí ṣe gan wọ́n ó tún máa ṣe ìlara ẹ̀ àkókò yìí wá takú ti Jésù Olúwa pààrọ̀ ẹ̀jẹ̀ jọ́ kìíní pààrọ̀ ẹ̀jẹ̀ jọ́ kejì pààrọ̀ ẹ̀jẹ̀ jọ́ kẹta pààrọ̀ ẹ̀jẹ̀ jọ́ kẹrin pààrọ̀ ẹ̀jẹ̀ wọ́n pé ìwọ gan ni bọ́jẹ́ sì náà ti ẹ̀ ṣe ó ti kú òun bẹ́ẹ̀ ó lòun lọ bí iṣẹ́ ọlọ́fẹ́ lọ clocking jọ́ karùn-ún jọ́ kẹfà jọ́ keje jọ́ kẹjọ jọ́ kẹsàn-án jọ́ kẹwàá jọ́ kọkànlá Ọlọ́run bá dáhùn Ọlọ́run wá fọhùn pé àdúrà yín ti gòkè wá òun ti gbọ́ yín bàbá yẹn lọ́jọ́ yẹn ló bẹ̀rẹ̀ sí ní su ẹ̀jẹ̀ nìkan ó sì su ẹ̀jẹ̀ nìkan fún odidi oṣù méjì láì ṣàìsàn ara ẹ̀ sì mọ́ àti ọjọ́ yẹn ó láyé bàbá yẹn ti bẹ̀rẹ̀ sí ní da ológo rẹ̀ bẹ̀rẹ̀ sí ní hàn wá gbàdúrà ẹ̀ṣẹ̀ wo ní bo ògo ayé mi mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ wo mo jogún bá tó gbé mi pamọ́ Olúwa fàánú yọ mí jáde Olúwa fàánú já mi gbà kó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìdílé tí mo jogún ẹ̀ Olúwa fàánú já mi gbà lónìí mo fẹ́ rí ògo lò nínú ọdún tí mo wà yìí mi ò fẹ́ la ọdún ìkọjá lásán gbogbo ẹ̀ṣẹ̀ tí mo jogún bá lọ́dọ̀ bàbá ni lọ́dọ̀ ìyá ni ní ìdílé bàbá Olúwa fàánú yọ mí jáde Olúwa fàánú yọ mí jáde Olúwa ṣàánú fún mi ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù lọ́dún tí mo wà fàánú já mi gbà kó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kógo mi hàn dé ẹ̀ṣẹ̀ tí ń dí ògo mi lọ́wọ́ Jésù fàánú já mi gbà 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 àánú ni kò fi yọ mí àánú ni kò fi yọ mí kó nu ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ṣàánú mi lónìí jẹ́ rí tèmi ṣe jẹ́ ra àánú gbà ẹ̀ṣẹ̀ tó gbé mi pamọ́ ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kógo mi hàn ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kíṣẹ́ mi ó yọ Olúwa fẹ̀jẹ̀rẹ̀ parẹ́ Jésù Olúwa wa wàá tún gbàdúrà ẹ̀ṣẹ̀ tèmi gan dá ẹlòmíì ṣe nǹkan kan lọ́jọ́ kan ṣoṣo péré ẹ̀ṣẹ̀ yìí ò sì parẹ́ fún yín ní àpẹẹrẹ méjì kan arábìnrin kan wà Ọlọ́run kẹgan ó ní àwọn ṣọ́ọ̀bù ńláńlá ràgàjì lókè àárín ó lówó ó ní mọ́tò wọ́n gbé báàgì àwọn ọmọ tó ń gbé wọ́n máa gbé báàgì tẹ̀lé wọn ní ẹni ló kọ́ọ̀lù wọ́n á gbé fún ṣé mọ́mí ìṣẹ́fẹ́ dá olóhùn ṣẹ́fẹ́ bá sọ̀rọ̀ lójijì nǹkan kan sì ṣẹlẹ̀ sí ó sì bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ ó sì ń wálẹ̀ kò rí kankan ṣe sí ó ta lé kìíní ó ta lé kejì ilé méjì lọ́kọ́ ó ta ọkọ̀ ó ta gbogbo ẹ̀ ení tere èjì tere ṣọ́ọ̀bù àkọ́kọ́ ó gbé ta ó jùlẹ̀ kò lè maintain ẹ̀ mọ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní lọ eré ní àwàdà
èkejì gan kò lè maintain ẹ̀ mọ́ ó wá di pé ó kó flat ó padà sí one bedroom at the long run ó wá dẹ̀ tí ń gbàárù ní my 12 à ń bèrè lọ́wọ́ ẹ̀ kí ló fà á kí ni tí ẹ rò pé ó ṣẹlẹ̀ ìkórìtà wo lẹ dé tí nǹkan fi le fún yín báyìí ó wá ní tó ń ṣàkíyèsí ni wípé lọ́jọ́ tí òun ti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin àjèjì kan ó láti jọ́ yẹn òun lòun ti discover wípé gbogbo kìràkìtà nǹkan yẹn ń wálẹ̀ òun gbìyànjú ẹ̀ títí òun ò rí ṣe mọ́ ọ̀kan nìyẹn ẹ tẹ̀lé ní kẹ́ ẹ kọ́kọ́ fi gbàdúrà náà ta ni mo bá pàdé ta ni mo bá fàyàlùyà tó kó bá ògo ayé mi ta ni mo bá fọwọ́ bawọ́ ta ni mo wọnú májẹ̀mú pẹ̀lú ẹ̀ inú májẹ̀mú wo mo wà tó kó bá ayé mi Olúwa fàánú gbé mi jáde Olúwa fàánú já mi gbà lónìí Olúwa ṣàánú fún mi ibo ni mo fàyàlù tó kó bá mi ẹ̀ṣẹ̀ wo mo tọwọ́ bà tó kó bá mi Olúwa fàánú já mi gbà Olúwa fàánú yọ mi jáde ó yá sọ di àdúrà orúkọ Jésù Olúwa ta ni mo bá pàdé tó kó bá mi ta ni mo bá fi àyàlùyà tó kó bá mi ta lẹni tí mo bá sọ̀rọ̀ tó kó bá mi ta lẹni tí mo bá rìn tó kó bá mi àṣìṣe wo ni mo ṣe tó kó bá mi Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ lónìí àánú kó fọ̀ fún mi lónìí Olúwa gbọ́ Jésù Olúwa wa. Àpẹẹrẹ kejì ìránṣẹ́ Ọlọ́run kan wà Ọlọ́run pè gidi ó wá fẹ́ fi sí ara lẹ̀ ó fẹ́ mọ̀ ṣiṣẹ́ Olúwa ó wá pé Olúwa bó ní kíní yóò ṣe rọrùn ó ní breadwinner Ọlọ́run ní pé má wọrí ìyàwó ẹ máa bùkún fún máa gbéga ọjà rẹ̀ ó tóbi Ọlọ́run ó fààyè gbà á bọ́lá dẹ̀ ṣe gbọ́ nìyẹn Ọlọ́run sì fààyè gbà ìyàwó ẹ business ń búrẹ́kẹ́ wọ́n ní ànító wọ́n ní àníṣẹ́kù arákùnrin ìránṣẹ́ Ọlọ́run yóò wá dé lọ́jọ́ kan ibi ń pa ó ti rẹ̀ ìyàwó ẹ̀ náà dé ó wá sọ fún pé àwọn ní bá ń bomi wá òní ní pé kí tiẹ̀ ní gbogbo láríjà gan òun ti lọ láàárọ̀ òun ló máa sanwó oúnjẹ òun tún sọ pé kò ń bomi wá ọba ó lọ bomi yẹn o olókè ó nìyẹn o ti gbé sórí tébù o ọkàn gbé sílẹ̀ báyìí ọkọ yẹn ò bínú kò sọ kankan o ntọ́kàn ṣẹlẹ̀ ni pé ọjà arábìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀ dò kí ló dé kí ló ṣẹlẹ̀ tọ́jà òun lọlẹ̀ báyìí tóun ò rí ṣe mọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní kálí àládùá wọ́n sì ní gbàdúrà fún ọ wá dọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan ìránṣẹ́ Ọlọ́run bó ṣe fẹ́ gbàdúrà Ọlọ́run bá fi ràn hàn pé má dánwò òun Ọlọ́run lòun wà ní ọ̀rọ̀ yìí o ló bá sọ fún arábìnrin yẹn ó ní dìde ó lóun ò lè gbàdúrà ó ní kí ló dé dádì ó ní ìyàwó kí ni Ọlọ́run wípé òun gbé iṣẹ́ fún ọ wípé ìwọ ló máa tọ́jú ọkọ ẹ ọlọ́kọ ẹ fẹ́ mu omi lọ́jọ́ kan ó ní tọ́lọ́run fi hàn ní o ó lóò gbé omi yẹn fún pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn gbùgbù kalẹ̀ ó ní tó ṣe yẹn ó ló bí Ọlọ́run nínú ó látọjọ́ yẹn òun lọ́lọ́run ti pààrọ̀ ẹ ó ti fẹ́ lòmíràn dípò ẹ ó wá ní ẹ bá ń gbàdúrà Olúwa pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀ látúnṣe pé ó ti sà Olúwa ẹ̀ṣẹ̀ wo mọ̀ ṣẹ̀ tí ò látúnṣe fàánú gbà mí kẹ́pẹ́ Ọlọ́run sókó ti Ọlọ́run báyìí Olúwa ṣàánú mi ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí ò ní dáríjì má jẹ́ ń tọwọ́ bọ̀ ohun tí màá dáwọ́lé tí ìnira àánú gbà mọ́ Olúwa má jẹ́ ń dáwọ́lé Olúwa ṣàánú fún mi ẹlòmíràn wà Ọlọ́run bùkún fún torí pé wà nú ìjọ kan Ọlọ́run sì ń jẹ́ kó máa gbọ́ bùtà kátà àjọ yẹn ó wá ti jọba lé pásọ̀ yẹn lórí ó ti jọba lé àwọn ọmọ Ọlọ́run tó wà ń bẹ̀ lórí kéèsára kọ́lọ́run tó yọ ẹ́ kó tó fi ẹlòmíràn dípò ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹnìkan lọ́lọ́run rẹ̀ sínú ayé ẹ̀ wípé kó máa tọ́jú ẹ̀ ṣé pẹ̀lú ìrẹ̀lẹ̀ ṣé tọ̀wọ̀tọ̀wọ̀ ó lè má jẹ́ pásọ̀ ó lè jẹ́nu ẹbí ó lè jẹ́nu ìdílé Olúwa tí màá ṣe tó fi bínú sí mi tí èfi ní rí ìdáríjì gbà Olúwa má jẹ́ ń ṣe Olúwa jẹ́ káàánú ọ̀fọ̀ fún mi Olúwa jẹ́ káàánú ọ̀fọ̀ fún mi ó yá sọ́ di àdúrà Olúwa ṣàánú fún mi Olúwa gbọ́ tèmi Olúwa gbọ́ tèmi rebro moko shende kakatre moko remenge shanda rebabababababababa yeketeria moko zenda rebro moko shende kakatre moko shanda lebro moko shende kakatre moko shanda rebro moko shanda Jésù Olúwa wa ẹ jẹ́ wo Genesis orí kìíní ẹsẹ̀ kọkànléníọgbọ̀n Genesis orí kìíní ẹsẹ̀ kọkànléníọgbọ̀n Genesis chapter 1 verse 31
ó ní Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá sì kíyèsí dáradára ni, àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà. N tí a fẹ́ mú jáde ń bì ní wípé gbogbo nǹkan tọ́lọ́run dá pátápọ̀ ó dá. Ògo tó gbé wá sáyé Ọlọ́run ṣe pé, àyànmọ́ tó gbé wá sí ayé Ọlọ́run ṣe kí ni? Ọlọ́run ti ṣe pé, Ọlọ́run sì ṣe pé. Ṣùgbọ́n inú ayé tá a wà yìí ó jẹ́ ayé tó kún fún ogun. Ní gẹ́rẹ́ tẹ́lòmíì dé inú ayé, aṣọ ògo tó kọ́kọ́ wà láyé ló kọ́kọ́ wọ̀ wálé ayé, ayé sì bọ́ síbẹ̀ wọ́n sì fàyà mọ́ lọ́rùn. Ìràwọ̀ ògo tó gbé wá sáyé wọ́n sì ta lọ́fà lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ àyànmọ́ bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn. Wá gbàdúrà, Olúwa wo ìpín mi sàn. Níbo ni mo ti fara káṣá? Jẹ́ kí àyànmọ́ mi ó gba ìwòsàn. Ní ọ̀sán gangan tí mo wà yìí, Olúwa o, fọ̀hún agbára sórí àyànmọ́ mi, fọ̀hún ìwòsàn sórí ògo ayé mi. Ògo tó ń ṣàìsàn ó gbọ́dọ̀ gba ìwòsàn. Ó yá bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ. Olúwa fọ̀hún àánú, fọ̀hún ìwòsàn rẹ, wo ìpín mi sàn, wo ìpín àwọn ọmọ mi sàn, wo àyànmọ́ mi sàn, wo àyànmọ́ mi sàn, wo àyànmọ́ mi sàn. Ojú ọgbẹ́ tá a ti sá mi, Olúwa máa wò sàn, Olúwa máa wò sàn. Olúwa gbọ́, ẹ̀mọ́ dáhùn, Olúwa dáhùn, Olúwa dáhùn. Jésù Olúwa wa. Ọ̀pọ̀ ìpín ni ayé ti sá lọ́gbẹ́. Ọ̀pọ̀ ọkọ̀ àyànmọ́ ènìyàn ló ti mórílégbó, ó ti kúrò níbi tọ́lọ́run darí ẹ̀ sí. Omi ẹ̀ tiẹ̀ ti wà ń kòtò báyìí. Ọ̀pọ̀ àyànmọ́ láyé ti láti fi jújú ayé yìí ni wọ́n fi bò mọ́lẹ̀. Ọ̀pọ̀ àyànmọ́ ó ní òkùnkùn òjijì ló bò mọ́lẹ̀. Wàá tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. Olúwa o, wo ìpín mi sàn. Níbo la gbé ìpín ayé mi sí? Níbo la gbé àyànmọ́ mi pamọ́ sí? Tí mo fi tó fi jẹ́ pé gbogbo 2018 2019 ọkàn ń gbìyànjú náà ni. Ẹni tí ayé bá ti ṣàyànmọ́ rẹ̀ lọ́gbẹ́ yọkàn máa gbìyànjú àti tiraka ni. Olúwa wo àyànmọ́ mi sàn, Olúwa wo ìràwọ̀ mi sàn, Olúwa wo ìpín mi sàn. Ìpín tí a ti rò pé ò lè já gbangba, ògo tí a ti rò pé ò lè já gbangba, ọwọ́ ìyanu rẹ fi kàn mí lónìí, fi ka àyànmọ́ mi, fi gbé mi dìde ní ìkórìtà tí mo ṣubú sí. Olúwa nawọ́ àánú sí mi, gbé mi dìde, gbé mi dìde pẹ̀lú ọwọ́ agbára, gbé mi dìde pẹ̀lú ọwọ́ ìyanu, gbé mi dìde pẹ̀lú ọwọ́ ẹ̀mí mímọ́. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù. Ní ìkórìtà tí mo wà yìí, ní ìkórìtà tọ́rẹ̀ mi sí, Olúwa fàánú gbé mi dìde, fi ọwọ́ àánú gbé mi dìde, fi ọwọ́ àánú gbé mi dìde. Wo ìpín mi sàn, wo ìpín mi sàn, wo ògo mi sàn, wo ògo mi sàn. Ògo mi ò gbọ́dọ̀ kú, ìràwọ̀ mi ò gbọ́dọ̀ wọ̀ kú. Olúwa wo ìpín mi sàn, Olúwa fa ìpín mi jáde níbi tí ayé fi pamọ́ sí. Fa ìpín mi jáde níbi tí ayé fi pamọ́ sí. Fa ìpín mi jáde níbi tí ayé fi pamọ́ sí. Fa ìràwọ̀ mi jáde níbi tí ayé fi pamọ́ sí. Olúwa gbé mi já gbangba nínú ọdún tí wọ́n wà yìí, nínú àwẹ̀ yìí. Mo gbọ́dọ̀ rí tèmi ṣe, mo gbọ́dọ̀ rí tèmi ṣe. Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi. Olúwa fọ̀hún àánú jáde, 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 fọ̀hún àánú jáde.